nítorí owú èyí ni bí Bùnmi ọlọ́kọ mẹ́ta ṣe fẹ́ bà ti ọba Jọ̀gá orílẹ̀ jẹ́ pátá. Àwọn àgbàlagbà Yorùbá tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú làákàyè ni wọ́n fi sọ nígbà tí wọ́n ní àgbọ̀ ẹjọ́ ẹnìkan dájọ́ àgbàlagbà òṣìkà ni. Bí èèyàn bá gbọ́ ẹjọ́ ẹnìkan tí kò gbọ́ tẹnu ẹnìkejì, bí ẹni tó ró ilé apá kan tó dá apá kan sí ni, èyí burú jù púpọ̀. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ wípé bí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ àfi kí èèyàn gbọ́ ohun tó lọ lọ́tún àti lósì. Ọ̀rọ̀ obìnrin tó kọ̀wé sí àwọn alágbára ní Nàìjíríà pé ọba orílẹ̀ Jọ̀gá ọba Ọlánrewájú Adéyẹmí Adékẹ́yẹ lu òun ní jìbìtì owó ńlá kò rí bí obìnrin náà ti wí rárá o. Ìyàwó abẹ̀pà orílẹ̀ Jọ̀gá ní Olúwàbùnmi Kristi Adékẹ́yẹ Ìjàlódé tí orin dòwe. Obìnrin tí ọba náà fẹ́ níṣu lọ́kà ni, bó tilẹ̀ jẹ́ pé kábíyèsí yìí kò mọ̀ pé níṣe lòun kí àrùn ara òun bọ́ṣọ lọ. Pàkúté onírin lọ́ba náà kọwọ́ sí ní pàkúté obìnrin yìí bá mú un lọ́wọ́. Owú jíjẹ, ìmọ̀tara ẹni nìkan, afẹ́mí afẹ́fẹ́ yẹyẹ òfò ni Kristi Olúwàbùnmi fi kó bá ara ẹ̀ níbi tó ti ń ṣe afẹ́fẹ́ yẹyẹ kiri tó sì fẹ́ di olórí tipátipá ló ti dọní gbèsè nítorí bí kábíyèsí tí ń jẹ́ abẹ̀pà rẹ̀ ni Bùnmi ń jẹ́. Ó sì fi dandan lé pé òun lòun gbọ́dọ̀ máa jẹ́ ìyàwó ńlá láàfin. Bí èèyàn bá ka lẹ́tà tí Bùnmi kọ, èèyàn yóò rò pé òun àti kábíyèsí yìí kàn mọ́ra lérèfèé tàbí pé London ló ń gbé tí kábíyèsí ti ń wá bá a tó sì ń gba owó lọ́wọ́ ẹ̀. Bó bá jẹ́ ti lẹ́tà tóbìnrin yìí kọ sí àwọn èèyàn ńláńlá ni, èèyàn kò lè rò pé Bùnmi gbé ààfin Jọ̀gá orílẹ̀ rí. Bẹ́ẹ̀ ibẹ̀ ló ń gbé. Her Royal Majesty ọba obìnrin ló ń pe ara ẹ̀. Àkámọ́ tó sì fún kábíyèsí lè débi pé kò sí ibi tí ẹ ti rí kábíyèsí tí ẹ kò ní rí. Bí èèyàn bá sì gbọ́ bí àwọn òṣèré ńláńlá pàápàá olórin tí wọ́n ń pè ní Wàsíù Àyìndé tàbí K1 tí ń kọrin tó ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá pé Jọ̀gá orílẹ̀ dọwọ́ ẹ̀, òun lààyò ọba, òun lólórí Adékẹ́yẹ, olórí one àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, olúwa rẹ̀ yóò mọ̀ pé Bùnmi ti gba agbára ní Jọ̀gá, kò sẹ́ni tó dàbí òun. Bẹ́ẹ̀ olórí àkọ́kọ́ tó jẹ́ ìyáálé Bùnmi, ìyẹn olórí Ọlánìkẹ́ Àyìnkẹ́ Adékẹ́yẹ, ló ní ìjà ráńpẹ́ pẹ̀lú ọkọ ẹ̀ ló bá jáde láàfin. Bí Bùnmi ṣe gbórí wọlé nìyẹn ni Jẹ́nfìdíhẹ bá fẹ́ gbàsọ̀ lọ́wọ́ onísọ̀ níbi tí wàhálà ti dé nìyẹn. Ìwádìí fi hàn pé kábíyèsí ni kò fura o. Kábíyèsí ló rí obídìyẹ lọ́jà. Bẹ́ẹ̀ ni ẹni yòówù tó bá rí obí adìyẹ lọ́jà tó sáré sí i, tọ̀hún kò ní àròjinlẹ̀ tó, nítorí tó bá jẹ́ adìyẹ ọ̀hún yé ogún tó ń pogún tó ń yé ọgbọ̀n tó ń wò wọ́n dàgbà, aládìyẹ ò jẹ́ gbé wá sọ́jà wá tà. Àmọ́ obídìyẹ tí kò wúlò lẹni tó ní ń gbé wájà láti tà. Bí ọba Jọ̀gá orílẹ̀ bá ṣèwádìí dáadáa ni ìbá mọ̀ pé obìnrin àjèjì ní Bùnmi Kristi ìbá sì ti jìnnà sí i. Ìdí ni pé ọkọ méjì ni obìnrin yìí ti fẹ́ kó tó pàdé abẹ̀pà. Bẹ́ẹ̀ ni eléyìí kì í ṣe ohun tójú kò rí rí. Ṣùgbọ́n ọ̀nà tí Bùnmi fi àwọn ọkùnrin méjèèjì sílẹ̀ ní nǹkan. Ní 2004 nínú oṣù kẹrin ọdún náà ni Olúwàbùnmi Òyewọlé ṣègbéyàwó ẹ̀ pẹ̀lú Steve Báyọ̀dé Fowówẹ̀. Ìgbéyàwó náà sì lọ fún odidi ọdún 12 pẹ̀lú ọmọ méjì. Ìgèdè Èkìtì ni wọ́n ti ṣe. Àmọ́ kó tó di ìgbà náà, ọmọ kan ti wà nílẹ̀ fún Bùnmi tí àwọn èèyàn kò sì mọ bàbá rẹ̀. Mójèrè lọmọ náà jẹ́ fún un. Lọ́dún 2016 ní ọjọ́ 27 oṣù karùn-ún May 27, 2016 ni wọ́n dájọ́ tí Bùnmi Christiana Fowówẹ̀ pe ọkọ ẹ̀ tí wọ́n sì fa ìwé ìgbéyàwó àwọn méjèèjì ya. Bùnmi ló pe ọkọ ẹ̀ lẹ́jọ́ lẹ́yìn àwọn ọmọ tó ti bí yìí tó sì rí i pé wọ́n fagilé ìgbéyàwó àwọn. Kò sí ohun tí ìbá ya ẹnikẹ́ni lẹ́nu nínú èyí bí kò ṣe ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn tí Bùnmi kọ ọkọ ẹ̀ sílẹ̀. Nínú oṣù karùn-ún ni Bùnmi kọ ọkọ, ṣùgbọ́n nínú oṣù kọkànlá ọdún yẹn kan náà Bùnmi tún ṣègbéyàwó pẹ̀lú ọkùnrin míì, Joseph Adéníyì Lawal. Bùnmi tún bímọ kan fún Níyì Lawal. Lọ́mọ bá di 4 fún bàbá 3. Àmọ́ lẹ́yìn ọmọ kan tó bí fún Lawal ní èdè àìyedè dé láàrin wọn.
síbẹ̀ náà wọn ò fira wọn sílẹ̀ o, wọn ò fira wọn sílẹ̀ bíi tọkọtaya, wọn kàn ń bá ara wọn jà náà ni, nínú ilé kan náà ni wọ́n jọ ń gbé. Lọ́jọ́ kan ṣá ni Níyì bá Bùnmi ṣe eré ìfẹ́, àmọ́ níṣe ni Bùnmi ní òun kò fún láàyè láti bá òun sùn. Lóòótọ́ ló jẹ́ ọkọ òun. Eré ni àwàdà ni Bùnmi fọlọ́pàá mú ọkọ ẹ̀. Ọ̀rọ̀ di tilé ẹjọ́ nítorí ìlú òyìnbó ni wọ́n ń gbé, níbi tí ààyè ti gba rẹ́dẹrẹ̀dẹ. Ilé ẹjọ́ ṣe bí eré ju Níyì sẹ́wọ̀n. Wọ́n ní lóòótọ́ ló rèépù ìyàwó ẹ̀. Àsìkò tí Níyì sì wà níbi tó ti ń jìyà lọ́dọ̀ àwọn òyìnbó ní Bùnmi pàdé ọba Jọ̀gá Orílẹ̀ ló bá bẹ́ mọ́ ọ. Abẹ̀pà Jọ̀gá Orílẹ̀ kò sì tètè rántí pé gbogbo ohun tó ń dọ́kọ́ ni wúrà. Ń lọ́ba aládé bá forí kó jábìn. Nítòdodo òkìtì tí kábíyèsí ta dé ọ̀dọ̀ Bùnmi yìí, àkọ́kọ́ ta òun náà kọ́ nìyẹn o. Ọba yìí náà níyàwó míì nílùú òyìnbó níbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní kábíyèsí ní Canada àti Amẹ́ríkà pàápàá. Ó sì jọ pé àwọn aráàlú òyìnbó ṣọwọ́ ọba náà. Àwọn kẹjẹbú bíi ọlọ́mọ méjì bíi ọlọ́mọ mẹ́ta, bí ọkọ mi ò fẹ́ràn mi, kábíyèsí a máa fẹ́ràn irú wọn. Àmọ́ ti Bùnmi yìí yàtọ̀, nítorí bí òun àti kábíyèsí ti yíra wọn mọ́lẹ̀ lẹ́ẹ̀kan báyìí, Bùnmi sọ ara ẹ̀ di Máríò sí bàbá lọ́rùn ni. Ó lóun ò lọ́mọ. Gbogbo ohun tó ní pátá ló sì ń lò láti rí i pé ọba náà já mọ́ òun lọ́wọ́. Àgàgà nígbà tó gbọ́ pé ìjà wà láàrin kábíyèsí àtolórí àkọ́kọ́ tó wà ní Nàìjíríà pẹ̀lú ẹ̀, ìyẹn Ọláníkẹ́ Àyìnkẹ́. Bùnmi fẹ́ gba ipò obìnrin náà, ó sì múra sí i bí ẹni tó ń ṣiṣẹ́ ojúmọ́. Ní gbogbo ìgbà tí Níyì wà lẹ́wọ̀n nítorí pé Bùnmi ló fi tipátipá bá òun sùn yẹn, òun Bùnmi fúnra ẹ̀ ń fi gbogbo ìgbà náà wà lábẹ́ kábíyèsí Abẹ̀pà, tó sì fi dandan lé fún ọba náà pé àfi kó fẹ́ òun. Àyédèrú ìwé ìkọ̀sílẹ̀ tí Bùnmi ní kábíyèsí ló ṣe, àṣírí ti tú pé Bùnmi fúnra ẹ̀ ló lọ ṣètò ìwé ìkọ̀sílẹ̀ náà kí kábíyèsí lè mọ̀ pé òun ti fírí, òun kò lọ́kọ mọ́. Èyí tí à ń wí ti pẹ́. Bùnmi ti ṣètò pé àfi kí kábíyèsí fẹ́ òun ní tìbílẹ̀ kí àwọn wá lọ sí kóòtù lọ ṣe ti alárédè. Bó tilẹ̀ jẹ́ pé kábíyèsí ní kinní náà ti yájú nítorí ọba yìí pàápàá ti bẹ̀rẹ̀ sí fura pé ọmọ náà ń rọ́ọ̀ṣì òun ju bó ṣe yẹ lọ. Ṣùgbọ́n apá ọba yìí kò ká Bùnmi mọ́. Ọmọbìnrin náà ti di erinmi lókun ọ̀gbágbá lagunjá. Ó ti dà bẹ́ẹ̀ sí kábíyèsí lọ́rùn. Ọba Adékẹ́yẹ kò sì lè mọ ohun tó ń lọ nítorí pé ó ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ obìnrin sí i lẹ́sẹ̀. Òní kábíyèsí bá ṣègbéyàwó tìbílẹ̀ kí wọ́n tó tún lọ ṣe ti kóòtù sí i. Bẹ́ẹ̀ ni ọmọbìnrin náà dá ẹsẹ̀ méjèèjì wọlé, kò sì sí ẹnìkan tó lè lé mọ́. Nítorí pé ó náwó gidi fún ọba àti àwọn ìjòyè rẹ̀, kò sí ìjòyè Jọ̀gá Orílẹ̀ àti àwọn ọba tí wọ́n jẹ́ ọ̀rẹ́ kábíyèsí Abẹ̀pà tí wọn kò mọ olórí Olúwabùnmi Adékẹ́yẹ Abẹ̀pàrẹ̀s tàbí olórí tí kò common, nítorí owó ńláńlá ló fi ń fa ojú gbogbo wọn mọ́ra. Ó wá di ìgbà kan tí Bùnmi ṣe ọjọ́ bíi 50 ẹdún ẹ̀ lóṣù keje ọdún 2023, pẹ́pẹ́yẹ pọnmọ. Ìnáwó náà ga débi pé Bùnmi ń pààrọ̀ aṣọ bí ẹni pé aṣọ ló ń tà ní. Láti àárọ̀ kùtù làwọn tí wọ́n sì wàá múra fún òun ti dé, tí gbogbo ìlú Jọ̀gá Orílẹ̀ sì ń mì tìtì nítorí ọ̀tọ̀ ni wọ́n fi tiẹ̀ sí. Àwọn olórin ló sì wáá jí láàárọ̀, ọ̀tọ̀ làwọn olórin tí wọ́n sì wáá fi fèrè jí. Bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ fò wọlé láti London tí gbogbo ẹbí sì yíká. Làwọn ìjòyè le jù níbẹ̀ o, wọ́n ń jó àjò làágùn ni. Bẹ́ẹ̀ ni àwọn ọba ńláńlá wá láti agbègbè gbogbo, àgàgà àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Abẹ̀pà. Ayẹyẹ ọjọ́ náà le débi pé kábíyèsí yìí pàápàá kò lè mú ara dúró. Bó ti ń jó ló ń gbá ìyàwó ẹ̀ mú kiri. Ó sì hàn pé olórí Jọ̀gá Orílẹ̀ Her Royal Majesty ti gbọ̀pá àṣẹ. Òun nìkan ni olórí tí gbogbo ìlú mọ̀. Kábíyèsí pàápàá ti gbà bẹ́ẹ̀, àwọn ìjòyè ẹ̀ náà sì ti gbà fún un. Olórí tó wọlé láti London ni wọ́n ń pè é. Ìyẹn ni wọ́n sì fi ń wò ó pé owó pọ́ùn lòun ná ń tiẹ̀ olówó ju ara wọn lọ. Bẹ́ẹ̀ wàhálà gidi wà níbi owó tí Bùnmi ná yìí. Àwọn tí wọ́n mọ̀ ọ́ ní London ní kò sí iṣẹ́ gidi kan tó ń ṣe níbẹ̀. Wọ́n ní ọ̀nà méjì kan ni owó ń gbà wọlé fún un. Ọ̀nà àkọ́kọ́ ni pé ó ní ọmọ kan tó jẹ́ aláàbọ̀ ara. Nítorí tí àwọn òyìnbó kò sì fẹ́ kí ìyá jẹ́ aláàbọ̀ ara kankan lọ́dọ̀ tiwọn, owó gidi ni wọ́n ń sọ fún Bùnmi lóṣooṣù láti fi tọ́jú ọmọ ẹ̀ yìí. Bẹ́ẹ̀ náà ló ń gbowó lórí àwọn ọmọ tó ti bí tẹ́lẹ̀ tí wọn ò ní bàbá gbogbo. Ó ti kọ̀wé wọn wọlé pé òun kò lọ́kọ o, bẹ́ẹ̀ làwọn ọmọ náà kò ní bàbá, òun lòun gbọ́ bùkátà wọn.
nídìí èyí ni ó ṣe ń rí owó gbà lọ́wọ́ ìjọba UK. Àmọ́ kábíyèsí àtàwọn ìjòyè ẹ̀ kò mọ gbogbo eléyìí. Owó ni wọ́n rí tí Bùnmi ń ná fàùfàù. Wọn kò mọ̀ pé kò sí iṣẹ́ gidi kan tóbìnrin náà ń ṣe. Bẹ́ẹ̀ làwọn náà kò sì rántí pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn owó kan tó ní kò sí lọ́wọ́ ẹ̀ ní London. Bẹ́ẹ̀ ni kò sí ibì kankan tí owó ojúmọ́ ń bá wọlé fún un. Ó ti náwó lórí ààfin, lórí ilé epo àti àwọn nǹkan míì. Ká sì mú tẹ̀gbọ̀n kúrò, ọmọbìnrin náà ń tọ́jú kábíyèsí dáadáa. Àmọ́ òun náà lójú nínú, ó sì mọ ohun tó ń wá. Ó ti mọ̀ pé tí gbogbo ètò náà bá tò pátá, ilẹ̀ tó wà ní jọ̀gá orílẹ̀ bí wọ́n ń tà á fógún ọdún, wọn ò tí ì ta kinní ọ̀hún tán. Bùnmi sì mọ̀ pé tí òun bá ti mú kábíyèsí ṣìnkún bẹ́ẹ̀, òun abẹ̀parẹ̀s lòun yóò wà nídìí ohun gbogbo tí abẹ̀pa fún rẹ̀ yóò sì máa wò fẹ́rẹ́fẹ́rẹ́. Àmọ́ lójijì ni nǹkan yíbìrí fún un. Òun náà kò mọ̀ pé ayẹyẹ ọjọ́ bí 50 ọdún tí òun ṣe yẹn, òun ti fa kinní ọ̀hún jù. Nítorí níṣe làwọn èèyàn lọ bá Ọlánìkẹ́, olórí tó wà nílé tẹ́lẹ̀, pé kó má jẹ́ kí inú burúkú bí òun mọ́, kó tètè mọ bí òun yóò ṣe padà sí ààfin. Àbí kò rí ẹni tó wá jókòó sí ààyè ẹ̀ ni, tó sì ń ṣe bíi pé òun ni olórí àkọ́kọ́. Ni Ọlánìkẹ́ bá múra, ó sì yanjú ìjà àárín òun àti ọba. Òun múra láti padà wá sáàfin. Eléyìí ni abẹ̀parẹ̀s gbọ́ ní Her Royal Majesty bá faraya. Ó ní ìyàwó alárédè lòun, ìyàwó kóòtù lòun, ààyè irú ìyẹn kò sí mọ́. Ọba kò lè fẹ́ ìyàwó kan mọ́, bẹ́ẹ̀ ni kò lè gba èyí tó ti lọ padà. Níbi tí èdè àìyedè náà ti gbóná nìyẹn. Ọba takú pé òun yóò gba ìyálé òun padà o. Nígbà tí obìnrin yìí kò sì gbà, lọ́ba lé e jáde. Kàkà kó wá lọ jẹ́, níṣe ló ń lérí mọ́ ọba náà pé òun yóò ba ayé ẹ̀ jẹ́ pátápátá, pé kò mọ òun Bùnmi ni o. Tó bá jẹ́ ó mọ ẹni tí wọ́n ń pè ní Bùnmi Kristi ọmọ Òyewọlé, kò ní bá òun dán irú ẹ̀ wò, pé kó lọ béèrè òun lọ́wọ́ àwọn ẹni ìṣáájú. Ìsìn kan ti ṣe bẹ́ẹ̀ lódò nígbà kan, ẹja ló fi jẹ. Kábíyèsí rò pé eré ni, ó rò pé ìhàlẹ̀ obìnrin lásán. Àfi nígbà tí ọmọbìnrin àjòjì náà kó bá, tó sì gbé ọ̀rọ̀ ẹ̀ jáde fún gbogbo ayé rí. Níbi tí ẹnu dé, ẹsẹ̀ kò débẹ̀. Níbi tí orúkọ kábíyèsí ọba Ọlánrewájú Adéyẹmí Adékẹ́yẹ ti bàjẹ́ dé báyìí, ọba náà pàápàá kò lè débẹ̀ láyé. Bẹ́ẹ̀ ni orúkọ náà kì í ṣe ní ti dáadáa, ní ti àìdáa ni. Bùnmi náà kò sì gbádùn ara ẹ̀. Gbèsè tó jẹ́ wà nílẹ̀ nílùú òyìnbó digbí, bí yóò ti bọ́ nínú ẹ̀ lẹ́nìkan kò lè sọ. Àmọ́ ẹ̀kọ́ lọ̀rọ̀ kábíyèsí jẹ́ káwọn ọkùnrin máa ṣọ́ra lọ́wọ́ àwọn obìnrin àjòjì. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn náà yóò forí kó jábìn bíi tàbẹ̀pa. Ọláyíwọlá Alága ló ṣèwádìí ọ̀rọ̀ yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú etí ìgbọ́ o.